Ọláwọlé Adéyẹmí lórúkọ mi, Yorùbá lèdè wa ètò wa ní Yorùbá. Ok, orí sẹ́ẹ̀tì tá a wà yìí, àkọlé eré náà ni ìfẹ́ sọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ti sọ àkọlé eré wọn àti sáré lọ lò fún iṣẹ́ tiwọn. Bọ̀ àwọn àgbàlagbà òṣèré pọ̀ lórí eré orí ìtàgé tá a wà yìí, Bíọ́lá Adékúnlé, Jọkẹ́ Múyìwá, èmi Kọ́láwọlé Adéyẹmí fúnra mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ipa tí mo kó ọkọ arábìnrin kan tó tún wá padà fẹ́ nìkan nínú ẹbí tó ti fẹ́ yàwó bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú kẹrin wà wọn nǹkan tó ṣẹlẹ̀ nínú eré tá a sọ̀rọ̀ ọ̀pá ẹ̀. Action. Jẹ́ fún òun lẹ̀. Ó yẹ dànù ni. Kí ló ṣe sìn? Màá tún tún gbá. Ayé ṣe rẹ̀ ni. Ayé ṣe gbọ́dọ̀ lórí yẹ. Director